إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل الضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته akí gbogbo mùsùlùmí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ṣe àlàyé lórí ẹ̀ tí a fẹ́ máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ẹ̀kọ́ náà ó ti bẹ̀rẹ̀ ó sì ní tírà tí a ti ṣe tó kéré jọjọ tí ó máa jẹ́ òun la máa lò tí ó máa tọ́ wa sọ́nà níbi ẹ̀kọ́ náà tí ó lè jẹ́ ó rọrùn pàápàá jùlọ fún ẹni tó jẹ́ pé bá kò bá ní ààyè láti máa kọ àwọn nǹkan tí a ń kọ sílẹ̀ àwọn nǹkan yẹn wọ́n máa rí nínú tírà yẹn inshallah so ẹnikẹ́ni tí ó bá dẹ̀ nífẹ̀ẹ́ tírà náà tó dẹ̀ fẹ́ gẹ̀tẹ̀ so nọ́mbà tí wọ́n máa contact òun náà ló ti wà ńbẹ̀ yẹn ẹni tí ó bá dẹ̀ rà náà inshallah yóò kó pẹ̀lú ẹ̀kọ́ yẹn nítorí pé nǹkan tá a gbèrò níbi ẹ̀kọ́ yìí náà ni pé a fi wojú rere Allah inshallah. Náà muqaddimatul mu'allif ọ̀rọ̀ ìtìsíwájú fún ẹni tó kọ tírà. Alhamdulillahi alladhi anzala al-Qur'an bilisanin arabiyyin mubin gbogbo ọpẹ́ àti ẹ̀yìn tí Allah nìkan ni ó torí òun ló sọ Al-Qur'an kalẹ̀ ní èdè Lárúbáwá ala nabiyyil arabiyyil amin fún ànábì tó jẹ́ olùfọkàntán tó sì jẹ́ ọmọ Lárúbáwá wassalatu wassalamu alayhi wa ala alihi wa sahbihi ajma'in. فإن الله جعل اللغة العربية باقية في الخالدين dájúdájú aláṣẹ èdè Lárúbáwá ní èdè kan tí ó máa ṣẹ́kù láéláé لأنها لغة أهل دار ثوابه nítorí pé ní èdè àwọn ọmọ àlùjánnà àti àwọn ọmọ náà وسبب لفهم القرآن والحديث ó sì tún jẹ́ okùnfà tí ó ràn wá lọ́wọ́ láti gbọ́ Al-Qur'an yé àti hadith Ànábì لقوله تعالى pàápàá jùlọ nítorí ọ̀rọ̀ Allah tó sọ nínú Suratu Yusuf ayé ẹlẹ́ẹ̀kejì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون dájúdájú àwa la sọ Al-Qur'an yìí kalẹ̀ ní èdè Lárúbáwá o a lè sọ kalẹ̀ bẹ́ẹ̀ kẹ́ lè bá gbọ́ nǹkan tán sọ kalẹ̀ fún kẹ́ lè bá gbọ́ yìí náà ni Allah tó sọ nínú tó ṣe ọ̀rọ̀ ó ní èdè yìí sẹ́ òun la fi sọ Qur'an kalẹ̀ bilisanin arabiyyin mubin èdè tó clear وذلك أن اللغة العربية أشرف اللغات كلها tó bá wá rí bẹ́ẹ̀ èdè Lárúbáwá o ìrìn èdè tí ó lọ́lá ju èdè lọ وأبينها ló fi ń clear jù وأوسعها ló fi ń fẹ̀ jù وأكثرها تأدية للمعاني المقصودة ó sì fi ń pọ̀ ní tó máa ń gbé àwọn ìtumọ̀ tá a gbé olóríṣiríṣi sínú لذلك تجب على الورع والمسلمين العناية بها ìyẹn ló ṣe wá jẹ́ ọ̀ranyàn fún àwọn ènìyàn àti àwọn mùsùlùmí kí wọ́n ṣàkólé kan ẹ̀kọ́ yìí إنما يؤخرها أعداء الإسلام من اليهود والشيوعية وغيرهم وجعلوا للغتهم على لغة القرآن شرفا ومنزلة kò sí àwọn tó fa èdè yìí wá sẹ́yìn ju àwọn ọ̀tá Islam lọ nínú àwọn bíi Yehudi àtàwọn míì náà tó yàtọ̀ sí wọn wọ́n wá wá ọlá fún èdè wọn lórí èdè Al-Qur'an yìí شرفا ومنزلة فلما رأيت جهل المسلمين لغة دينهم ìgbà tí a wá rí àìmọ̀kan ọ̀gọ̀rọ̀ mùsùlùmí tí wọ́n ṣe àìmọ̀kan sí èdè ẹ̀sìn yìí èdè ẹ̀sìn wọn وقيمتها في المجتمع الإسلامي àti pàtàkì èdè yìí láwùjọ mùsùlùmí رغبت في تأليف هذا الكتاب ló ṣe wù mí kí n kọ tírà yìí جعلته مختصرا صغير الحجم كثير الفائدة خوفا عن التطويل والممل
mo ṣe ní kúkúrú tó kéré jọjọ àmọ́ àǹfààní pọ̀ ńbẹ̀. Àmọ́ n tó jẹ́ á ṣe ní kékeré bẹ́ẹ̀, à ń bẹ̀rù kó má gùn jù kó sì má sú wa لأن الغرض منه nítorí pé nǹkan tá a gbèrò níbi nǹkan yìí gangan إلقاء أسلوب فائق a fẹ́ mú ojú ọ̀nà tó dára jùlọ وترتيب رائق àti ìtò nǹkan léra wọn tó ṣe ní lójú ọ̀yẹ̀ في أصول الصرف níbi ìmọ̀ tí à ń pè ní صرف. سيكون ما بعده من الكتب أتم وأكثر نفعا. So àwọn tírà míì tó tún ń bọ̀ lẹ́yìn rẹ̀ yóò pé yóò sì pọ̀ ní àǹfààní وغيره من الكتب المؤلفة àtàwọn tírà míì náà tó ń bọ̀ وغيره من الكتب المؤلفة على القواعد àtàwọn tírà míì náà tá a tún fẹ́ kọ lórí àwọn قواعد yẹn عونا للمسلمين kó máa jẹ́ ìrànlọ́wọ́ fún àwọn mùsùlùmí شرقا وغربا níbikíbi في اللغة العربية nípa èdè ẹ̀sìn wọn سماعا ní ti gbígbọ́ وخطابا bá ṣe lè bára wọn sọ tí wọ́n dẹ̀ gbọ́yé وقراءة tẹ́nìkan bá fi kọ̀rọ̀ lẹ̀ tán máa lè kà á وكتابة táwọn náà dẹ̀ lè kọ èdè yẹn fúnra wọn láti fi sọ ohun tó wù wọ́n. وتركت فيه أثرا قدر ما يحتاج إليه طلبة الناشئون ولا يستغني عنه الكبار. mo ti wá kó sínú tírà yìí òdiwọ̀n nǹkan táwọn ọmọ ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ àtàìṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ tí wọ́n máa nídìí tí wọ́n máa ní bùkátà sí ولا يستغني عنه الكبار. àwọn tó sì ti jìnnà nínú ẹ̀kọ́ náà wọ́n lè ṣàǹfààní ńbẹ̀. فسميته mo wá sókọ tírà náà ní الدروس النافعة حول اللغة العربية في أصول الصرف. àwọn ẹ̀kọ́ tó ṣàǹfààní nípa èdè Lárúbáwá níbi ìmọ̀ kan tá ń pè ní ìmọ̀ صرف. ثم قمت بشرحه بواسطة الشبكة. mo tún wá bẹ̀rẹ̀ sí ṣàlàyé nǹkan tí mo kọ yìí ní ìbámu sí online YouTube channel yẹn náà là ń wò yẹn لتعميم المنفعة إن شاء الله kí àǹfààní yẹn kó lè bá a ṣe kí ni o kó lè bá a rọ̀ kiri ká إن شاء الله. وإني أشكر الله سبحانه الذي وفقني لذلك. mo wá fi àsìkò yìí mo fi ń dúpẹ́ fún Allah nìkan o ọba tó jẹ́ pé òun ló ṣe mí tó fi mí ṣe kòǹgẹ́ lórí iṣẹ́ yìí. ثم أشكر الإخوان الأفاضل. lẹ́yìn náà mo tún wá lẹ́yìn tí mo fi dúpẹ́ fún Allah tán mo wá ń fi ọpẹ́ fún àwọn ọmọ ìyá mi alápọ̀nlé الذين لهم الأجر الطويل في هذا الباب. àwọn tí wọ́n náà ní ìgbìyànjú tán ní ìkópa tó pọ̀ níbi ìgbìyànjú yìí. ولا أحصي الثناء على أحد إلا الله. tí ń lè yàn wọ́n tó bí Allah ṣe kí wọ́n yóò ṣe san wọ́n lẹ́san. فالله أسأل. mo wá fi àsìkò yìí bí Allah أن يجعل عملي هذا خالصا لوجهه الكريم. kó ṣe iṣẹ́ mi yìí ní tí màá fi wojú rere rẹ̀ nìkan. ومن ميزان حسناتي يوم القيامة. àti ń bi ìwé iṣẹ́ rere mi ní يوم القيامة. إنه سميع مجيب الدعوة. dájúdájú Allah olùgbọ́ ni tó máa ń gbọ́ àwọn ewé مجيب الدعوة tó sì máa ń dáhùn ìpè wọn. فما فيه من صواب فمن الله وحده. eléyìí kéyìí tá a bá wá rí nínú nǹkan tí a kọ yìí tí ó correct tó rí tó ṣe déédéé àtọ̀dọ̀ Allah nìkan ló ṣe ń rọrùn o ló ti wá. وما أخطأت فيه èyíkéyìí tí máa wá ṣe àṣìṣe ń bẹ̀ فمن نفسي ومن الشيطان látọ̀dọ̀ mi èṣù ló ti wá. كتبه الفقيه إلى الرحمن. ẹni tó kọ tírà náà ní ẹnìkan tó tòṣì oníbùkátà sí الرحمن ní gbogbo ìgbà. Abuja ذكر بن عبد الرؤوف السلفي النيجيري الإله حفظه الله وإياكم على نهج الأنبياء والمرسلين. kí Allah ṣọ́ àwa náà àti ẹ̀yin tẹ́ tó ń gbọ́ wa náà lórí ojú ọ̀nà Ànábì àtàwọn ìránṣẹ́ Allah. ìmọ̀ náà yóò wá bẹ̀rẹ̀ láti bí ìmọ̀ kan tá a pè ní asọ́ọ̀fù gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé sí iwájú. Inshallah ibi ìmọ̀ yẹn láti bẹ̀rẹ̀ báyìí tí ẹ̀kọ́ yẹn ó máa lọ ní tẹ̀lé Inshallah. أقول قولي هذا أستغفر الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.